ẹni tá àìmọyàwó yẹn tá nàró tá tọ́lọ̀ ni wọ́n tọwọ́ wa dèèyàn lónìí tí wọ́n dọ̀ta ẹ̀ka pẹ́ni tá lóore kan tá a ṣe fún ti tẹ́lẹ̀ tọ́wọ́ adé yìí pé gbà náà sẹ́ èmi rí i pé àmì ọlọ́run lélẹ́yìí iṣẹ́ ọlọ́run sì ni mo á sì dúró tì mo á sì fún ní support so irú báwọn èèyàn báwọn ó ti dèèyàn wíwò àmọ́ ọpẹ́ tí màá dá fọlọ́run ni pé gbogbo ń táwọn èèyàn bá ti èmi máa wọ́n kálukú ni bẹ́ẹ̀ tí mo bá wò lọ sí i bẹ́ẹ̀ nìkan bá ti bẹ̀rẹ̀ controversy àbí kílẹ̀ yìí olóyìnbó ń pè controversy àbí ká sọ pé gàtírásà ẹ máa sọ fún yín pé òsínú àwọn tájọ lónìí. wọ́n ká mílíọ̀nù sọ́dọ̀tì ní síbátù jáde ọ̀tálì mílíọ̀nù sọ̀rọ̀ mílíọ̀nù ọ̀tún ọ̀tálì mílíọ̀nù sọ̀rọ̀ mílíọ̀nù ọ̀tún. ìyàwó bákàrà wọlé ìyàwó ọ̀rọ̀ ti yọ̀ pọ̀ àwọn ìyàwó mọ́gárì wọlé àmọ́ ló ń tìràn wá lọ́wọ́ ọmọ àfa gbogbo yín ilé àfa ilẹ̀ ti jáde ẹ̀jẹ̀ àfa àwọn fi tọ́ yín kásẹ̀ ìyàwó ní Islam súnà ọlọ́run ọba ni kò sẹ́ni ó gbé lẹ̀ ọlọ́run ọba ló gbé lẹ̀ amantẹ́ yóò fi mọ rírì ìyàwó ṣíṣe pàtàkì ìyàwó ṣíṣe méjì ni tó bá rí ọ̀rọ̀ sawaj before anabi Nuhu ọwáyé ọwáyé 1000 years láyé tàbí Kùránì sọ fún wa ó di 50 years péré ọlọ́run wá fomi pamọ́ rẹ̀ kọ́lọ́run tó wá fomi pamọ́ rẹ̀ nì kò sí tọ́jú ọlọ́run lógún tọkọjọ́ ọ̀rọ̀ sàwáàjì nígbà tó fomi pamọ́ rẹ̀ tán tí ayé sẹ́tù tínú ó tún máa lọ kò sí tọ́jú ọlọ́run ọba lógún tọ́jú ọ̀rọ̀ sàwáàjì kó tó fomi pamọ́ rẹ̀ sọ́tù nìsáyì ní sọ pé èso. Annasu تقول ربكم الذي جعلكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. before kómi túfánù tó payé rẹ ni ìgbà tómi túfánù wá payé rẹ tán tó wá rí pé gbogbo ayé ọlọ́run dì sọ́ọ̀yì rẹ̀ kò wá kùn kankan tayọ òkúta ibi ojú Kaaba Nuhu bá fẹ́ máa lọ ìgbà tọ́lọ̀ ń wá rí kó fẹ́ lọ sẹ̀mí ọlọ́run lè pé kò lè dá sẹ̀mí torí ẹ̀mí tí ó bá da ìsẹ̀mí tí ó da tí ó ládùn tí ó gbádùn